Rugi. Nítorí pé mo wá ń bẹ̀ ìpẹ́kẹ́ fún mi ní right. Òun la ṣe ń fi ìlọkulọ, la ṣe fi ń lọ mí àbí. No, it's because I have feelings for you, that's all. Ọmọ tí ẹ gbá pé ń tọ́jú, èmi ò mọ bí túrọ̀ ọ̀fà bẹ́ẹ̀ ti wá o. Mo gbìyànjú, pàbó ló já sí o. Bọ́lájí. Bẹ́ẹ̀ ni. Látijọ́ tí mo ti pàdé ẹ̀ ní òtẹ́ yẹn ló ti wà lórí ẹ̀mí mi tó bẹ̀rẹ̀ sí ní disturb mi tó jẹ́ kí n gbádùn á pè mí láàárọ̀ á pè mí lọ́sàn á pè mí lóru kí ló dé mo dẹ̀ ń jẹ́ kó yé pé mi ò ní nǹkan kan sọ fọ́kù ẹjọ́ nítorí olówó máa yẹ fi mí lé lọ́rùn ó máa pè mí bí ìgbé kọ̀ọ̀kan á tún send the text. n tó ṣe ni pé ìwọ nà ẹ́ lẹ̀ báyìí ọ̀dà bọ́bá yìí ti dá kọjá inú mọ́ ni wo n ò bí mẹ́tàlá ọkùnrin náà dá tí bá yẹn lálẹ́ tó bá gorí ẹ̀ báyìí yóò kọ́ ní kékeré nǹkan ni. My dear. Má jẹ́ àmì o. Ìwọ kan ni mo rí iwájú òtẹ́sẹ̀. Yes, tí mo ń pè ẹ́ tó dá mi lóhùn tó wá. Èmi ló tẹ̀ ọ́. Máa deal pẹ̀lú ẹ.